Ìgbín ò rí òmíì jẹ mọ́tọ́, ìgbín ò rí òmíì jẹ mọ́ itọ́. Ń jẹ́ kí n farabalẹ̀ ṣàlàyé ẹ̀ ní ègéègé bẹ́yẹn tí mo ṣe gé o ni wípé tá a bá rọ papọ̀ pé ìgbín ò rómíì jẹ mọ́tọ́, àwọn èèyàn míì lè rò pé àbí a ti ń ṣèdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá ni. Nínú àwọn àfiwé ẹlẹ́lọ̀ọ́, àfiwé tààrà, ṣé ẹ mọ̀ wípé nínú òwe Yorùbá, ṣé ẹ mọ̀ wípé àṣà wà ńbẹ̀ ṣá. A sì máa ń lo àwọn èdè míì tí ó kalẹ̀ bí àkànlò èdè, ṣùgbọ́n tó jẹ́ wípé á gbé kalẹ̀ bí òwe. Torí àwa náà máa ń ṣàsọjẹ ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. Àwa náà látilẹ̀ pẹ̀pẹ̀ a ní àsọjẹ ọ̀rọ̀, a ní ẹ̀fẹ̀, a ní àwàdà. Gbogbo àwọn ìran ọ̀rọ̀ tí mo kà kalẹ̀ wọ́n jọ gbéra wọn pọ̀n bí tẹ̀gbọ́n-tàbúrò ni o. Àsọjẹ ọ̀rọ̀ wà ńlẹ̀ Yorùbá, ẹ̀fẹ̀ wà, àwàdà wà, kódà a máa ń dàpárá. Ó kàn jẹ́ wípé Yorùbá tó ní ẹgbẹ́ ẹni là á gúnyán wò rà á pè. Ọ̀rọ̀ lórí àpárá, ẹ̀fẹ̀ ńgbà míì, àwàdà àti àsọjẹ, ó máa ń jẹ́ wípé ẹgbẹ́ èèyàn tàbí ẹni téèyàn bá jù lọ lèèyàn sábà máa ń ṣe é sí. Tọ́mọ éké bá ṣe é sí àgbàlagbà lọ́pọ̀lọpọ̀ ìgbà, n tí ó túmọ̀ sí nígbà míì, àgàgà àgbàlagbà tó bá dàbí ẹni wípé ó bá bákanra dé lọ́dọ̀ wọn. Torí àwọn àgbàlagbà kan wà bí irú tiwa báyìí bí mo ṣe wà yìí, Yorùbá ní kò bọ́mọdé jẹ, kò bágbàlagbà jẹ, irú wọn fàràánú kú ni. Ń tún kọ yẹn náà lẹ̀. Ọlọ́run ṣé mo lè rántí ṣá? Ẹ jẹ́ n sáré wò ó, ẹ jẹ́ n sáré kọ ọ́ lẹ̀. Lénìí ibi tá à ń lọ kò jìnnà, ibi tá à ń yà ló pọ̀. Ibi tá à ń lọ kò jìnnà, ibi tá à ń yà ló pọ̀. Kí n má fàkókò ṣòfò, tí n bá ní kí n máa kọ́, ń máa fi ń ṣe awẹ́wà ni. Yóò dàbí pé à ń ṣe awẹ́wà lórí ètò. Mi ò dẹ̀ fẹ́ kétò yìí dàbí ẹni pé à ń ṣe awẹ́wà. Wọ́n ní ìgbín ò rí òmíì jẹ mọ́tọ́, ìgbín kò rí òmíì jẹ mọ́tọ́. Ṣé tòótọ́ ni? Nígbà tá a tiẹ̀ ń gbówó yìí lẹ́nu àwọn bàbá wa àkànlò èdè yìí, àsọjẹ ọ̀rọ̀ yìí tá à ń gbọ́ lẹ́nu wọn, tàbí wọ́n ń bára wọn sọ̀rọ̀ yìí láàrin ara wọn, n tí ń bẹ lọ́kàn mi ni pé Ọlọ́run mọ̀ dá ìgbín dá o. Kò sóúnjẹ míì tí ń jẹ kọjá itọ́. Àfìgbà tá a ráwọn èèyàn kan tó ń sìngbín ká tó mọ̀ yìí pé ìgbín ń jẹ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Ṣùgbọ́n n tó fà á tán fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn ìgbín tí wọ́n wà nínú igbó, bóúnjẹ kankan lẹ́nu wọn kọjá kán máa potọ́ lẹ́nu. Ṣùgbọ́n n tó ṣe mí ní kàyéfì ni pé a rí pé wọ́n sábà máa ń ya àwọn wọ́n ń yàgbẹ́ eléyìí tí ó fi hàn pé wọ́n ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ewéko. Ṣùgbọ́n itọ́ nìgbín máa ń pò lẹ́nu. Yorùbá wá ṣàsọjẹ ọ̀rọ̀ pé ìgbín ò rí òmíì jẹ mọ́tọ́. Kiní bí ikun tí máa ń wà lẹ́nu rẹ̀ ná ń pè ní itọ́ ìgbín. Ẹ̀yin náà ti mọ̀ ọ́n, èèyàn tó bá fẹ́ jẹ̀gbín yóò ṣe akitiyan láti rí pé òun fọ gbogbo bọ̀lọ̀bọ̀lọ̀ tó dàbí itọ́ yẹn, ó gbúdọ̀ fọ̀ ọ́ kúrò lára rẹ̀ kó tó di sísè, kó tó di jíjẹ. Gbogbo wa la mọ̀ ìgbín, gbogbo wa la mọ̀ ọ́, ó dáa láa fún àwọn ènìyàn tí wọ́n bá ní kán máa jẹ ẹ́. Pàtàkì jùlọ ẹran tí ò tiẹ̀ lẹ́jẹ̀, ẹran funfun ni. Ó dáa láa púpọ̀ jù láti máa jẹ fún àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn bá ti bẹ̀rẹ̀ níbi tí àwa náà báyé dé yìí. Torí pé wọ́n ní bó bá dàgbà tó olóògbó, bó pẹ́ títí, ojú á máa hun jọ. Ìgbín ò rí òmíì jẹ mọ́tọ́, ibẹ̀ là ń lọ lónìí. A kàn ń ṣe ní àyídáyidà.
à ń gbìyànjú àti ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́nà tó fi jẹ́ wípé á wò wá kò sì ní dàbí ẹni pé a wà ní exam hall níbi tá a ti fẹ́ gbáradì fún ìdánwò torí pé ẹ̀kọ́ tá a ní ká jọ kọ́ lórí ètò yìí kò ń ṣe wípé ẹ̀kọ́ pákáleke wàhálà dọ̀yìn ẹ̀kọ́ jẹ̀lẹ́ńkẹ́ ni eléyìí tó máa mú kí ìrọ̀rùn dé bá wa kí n tí wọ́n ń pè ní èdè Yorùbá kó lè yé wa yékéyéké àti bá a sì lè mọ lù wọnú ọ̀rọ̀. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ wá téèyàn bá fẹ́ lo ìgbín òró mi ìjẹ́mọ́tọ̀ ó lè máa lọ nísìnyí láàrin àwọn èèyàn rẹ̀ ẹjọ́ ń sọ̀rọ̀ tàbí ọ̀ ń lọ wọ́n wá rí i pé o múra dẹ́dẹ́ o kàn dúdú tàbí ojú rẹ̀ ń dán o sọ̀rọ̀ lásìkò táwọn kan ń lejú koko ìwọ ń bẹ̀rín kẹ o gbà fọ́lọ́run lórí ìgbésí ayé rẹ̀ onígbàgbọ́ wípé díẹ̀ tó ń rí ó ń tó ọ díẹ̀ tó ń rí ó tó ọ jẹ ó tó ọ mu bí ò tiẹ̀ tó o ṣe ìpọ́njú ẹ lọ́ṣọ̀ọ́ o sojú kòkòrò rẹ o bò láṣìírí àwọn èèyàn ò ní mọ ibi ọ farapamọ́ sí wọ́n máa wò wípé àbóhùn gbádùn ju àwọn ará yòókù lọ ni nígbà tí àwọn kan bá ń ké tí wọ́n ń lá ṣé ẹ sì mọ̀ wípé ńgbà míì èèyàn á máa ru erin sórí kó sì máa padà gbẹsẹ̀ dẹ isà. ọ̀rẹ́ rẹ ní sẹ́yẹ̀ Akin dúró ná kí ló dé tójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí. inú mi ò dùn bèbí ń tirọ kalẹ̀ bí ewé mọ́mọ́. kódà ní àyín ní wọ́n wà tó ti ń fọwọ́ lẹ́rán tí èmi ti ń jẹ́wọ́ lọ ní tèmi. irọ́ ni o. ọ̀rẹ́ mi já mi sí. kò sí irọ́ níbẹ̀. apastọ̀ nígi lẹ́yìn ọgbà mi bí mo tó ní APPASTORE tí o bá ti download ẹ̀ sórí fóònù rẹ báyìí tí o forúkọlẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀ o tún lè fi gbèdéke sí iye wákàtí tó o máa fi máa wa ọkọ̀ ṣiṣẹ́. kódà àyè tún wà fún àwọn tó ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́ bákan náà làyè wà fún àwọn tí ò ní mọ́tò ọ̀kadà tàbí kẹ̀kẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú apastọ̀. apastọ̀ ti dé ìrọ̀rùn ló bá dé. rẹ̀ ojú kòkòrò náà ń pè yàn béèyàn bá ti ní Ọlọ́run ní máa ń fi sínú àgọ́ ara èèyàn kì í ṣe gbàǹgbà míì fẹ́ntọ́lọ́run bá ní ó ní. ìwọ tó bá ń gbègbè sí ayé gbẹdẹmukẹ lásìkò tí nǹkan nira yìí tọkàn gbà ká mú tó gbà fọ́lọ́run ayé ọ̀ àmọ́ kí o mẹ́sàn-án mẹ́wàá kí ìwọ ń gbádùn ìwọ tí ẹ̀ máa là ó mọ bí torílẹ̀-èdè yìí dé dúró tí wọn bá fẹ́ dá wọn lónìí ṣókí gẹ́gẹ́ bí a lè sọ pé gẹ́gẹ́ bí o fẹ́ ṣe bí àwàdà pẹ̀lú wọn láti fi dán lóhùn tó nínú àwàdà ńlá tí mò ń tọrọ ó ní ìgbín tiwa náà mọ̀ rómi ìjẹmọ́tọ̀ tó túmọ̀ sí pé àwa náà mánéjì ni ẹ jẹ́ wọn sọ fún sẹ́yìn pé ìgbín àmọ́ jẹtọ́ àsìkò tí ìgbín máa jẹtọ́ ìgbín gbẹkámú ni lásìkò ẹ̀rùn nígbà tí àwọn ewé tútù ilẹ̀ tútù tó bá ti kúrò nílẹ̀ gbogbo ẹ̀yin tó bá dàbí ẹni pé ẹ̀yin ò sìn ìgbín ọ̀tọ̀ ni ìgbín tí wọ́n ń sìn nínú ilé tí wọ́n fún lóúnjẹ lóòrèkóòrè o tí wọ́n fún lóríṣiríṣi omi o tẹ́ ẹ bá lọ sínú igbó tẹ́ ẹ bá lọ ìgbín àwọn àsìkò kan wà tẹ́ pé ẹ bá ìgbín tẹ́ pé ó máa ṣe bọ́ lẹ́nu kinní kan bíi funfun báyìí ìtọ̀ rẹ̀ tí ń ṣiṣẹ́ nù náà ni ó rera jọ tí ó di ìbọ́ yẹn máa ń funfun ó máa ń dí ojú ìgbín ò ní ràn jáde ní táìmù yẹn torí àsìkò yẹn nítorí bá lóun fẹ́ fagídí ràn jáde èyí ó pàdé ikú òjijì ẹ̀kejì ibẹ̀ ọ̀rẹ́ pé Ọlọ́run ti fàṣẹ yẹn sí àsìkò yẹn ìtọ̀ ara ìgbín ní ìgbín máa ń jẹ bẹ́ẹ̀ bá ìgbín lásìkò yẹn ẹ̀rọ̀ ọ̀dí ìgbín kì í pọ̀ tó nǹkan ìtọ̀ ara ẹ̀ kò ní pọ̀ tó nǹkan ìgbín téèyàn bá ṣe lásìkò yẹn wọ́n máa ń fúyẹ́ àwọn èèyàn sọ pé àsìkò gan nìgbín máa ń dáa torí ẹran ara rẹ̀ ò ní jẹ́ ẹran olómi lásìkò tá a sọ yìí àsìkò yẹn ó ní ìgbín máa ń jẹtọ́ tó bá di àsìkò tí ó bá sí nǹkan kan nílùú èèyàn tó bá ń gbègbè sí ayé ìgbín tó fara mọ́ ìwọ̀nba tí ń rí tí ń jẹ tí ò sojú kòkòrò kiri tó ṣe bí ìgbín tó ra kárí bọnú tí ò rojọ́ tí ò darẹ̀ láàmú tí ò sọ pé òun fẹ́ wá tí ò sọnù káàkiri tí rárá ń lo n tó ní díẹ̀díẹ̀ ṣùgbọ́n yóò mà sí rí ẹ̀ ó wá fẹ́ káyọ̀ ọmọ ibi tóun fara pamọ́ sí wípé èmi náà mọ̀ sí ojú kòkòrò mi lọ́sọ̀ọ́ mọ̀ ni tọ́ ibà ní pé àyíwò ọmọ aláàsìkò yìí ń tiẹ̀ òun náà wàá dá wọn lóhùn pé ìgbín tiwa náà mọ̀ róò mí ìjẹmọ́tọ̀ àwọn náà ò rí nǹkan kan jẹ àgbàkamù ni wọn bá ń tí bẹ́ẹ̀ ṣe ń wò mí ní ìsìn báyìí èmi náà fúyẹ́ torí àsìkò wìtìwìtì wòtòwòtò
fún ìgbín irú àsìkò ẹ̀rùn báyìí kì í sí bùjẹbùdànù fún ìgbín, itọ́ oní ọmọ jẹ. Ẹ má gbàgbé pé lórí ìkànnì Gbẹ̀du Èdè yìí níbi tá a ti ń pàdé bàbá Ayọ́kẹ́lẹ́ lórí ètò tá a pè ní Gbẹ̀du Èdè, àwọn Yorùbá ọlọ́kan òjọ̀kan òun ni à ń gbé yẹ̀wò, yálà àpárá nínú èdè Yorùbá, àwàdà, ọ̀rọ̀ àsọjẹ, òwe, àkànlò èdè àtoríṣiríṣi àwọn ẹwà èdè Yorùbá míì eléyìí tó lè mú kí ìran ọmọ aládé ká wà nípò aṣíwájú láwùjọ, torí aṣíwájú wo ní dèrò ẹ̀yìn. Èdè wa lágbọ́ ní àgbọ́dúnjú tí yóò fi dàbí ẹni pé ààfin ní di àtẹ̀mẹ́rẹ̀. Má rò pé èdè lédè lọ́gbọ́ lágbọ́dúnjú, àní ká má gbédè lédè, torí ẹ̀ la fi ń rán mọ́ lọ léèwé. Làwọn náà sì fi ń fàgbàlagbà ara kàwé kúnwé, là ń kẹ́kọ̀ọ́, ṣùgbọ́n ẹ̀kọ́ tó ṣe pàtàkì jù òun lẹ̀kọ́ tí ó fi ọ́ hàn gẹ́gẹ́ bí ọmọ ibì kan. Tó o bá ti sọ identity ẹnu tí wọn mọ̀ mọ́bì kan mọ́, òǹtọ̀ ti parí inú ayé nù, ó ti sọnù nínú ayé gan nù. Kí ni ò ní mú ká sọnù? Àfi kí èdè rẹ kọ́ mọ́ sọnù mọ́ ọ lọ́wọ́. Àwọn tó ti sọnù mọ́ lọ́wọ́ ní kẹ́ lọ bi léèrè, ó ń dùn wọ́n bí pé èèyàn fi ìgbọ́n sọ̀gìrì ni. Mo wá ń sọ fún yín pé lórí ìkànnì yìí mo ṣe ń wí, a ti ń ṣe é pọ̀ lọ́wọ́ o, yóò sì dọbẹ̀ láìpẹ́, níbi tá a ti láǹfààní àtijọ́ mọ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ pẹ́pẹ́pẹ́. Àwọn nǹkan yìí kò jọjú nítòótọ́, ṣùgbọ́n tó bá ti débi téèyàn ti fẹ́ lò ó tó ti di nǹkan tí ó jẹ̀yàn yà, yóò wúwo lórí ẹ̀mí bíi kà sí nǹkan ni. Ẹ pàdé wa lórí ìkànnì YouTube, ẹ pàdé wa lórí ìkànnì ti Instagram, ẹ pàdé wa lórí Facebook bákan náà, ẹ pàdé wa lórí TikTok, ibi tá a ti kẹ̀tẹ̀ǹbẹ̀ síbẹ̀ tí a ti ń fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan. Gbẹ̀du Èdè náà ni ẹ fi wá wa. Tẹ́ ẹ bá ti tẹ Gbẹ̀du Èdè, oríṣiríṣi àwọn ètò tí à ń gbé kalẹ̀ lórí ibẹ̀ ẹ láǹfààní àti máa rí, ẹ sì máa wò kétékété. Ẹ ṣeun, a dúpẹ́ o pé ẹ̀ ń ṣàtìlẹ́yìn fún wa, Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Ẹ ṣé o, ó dìgbà kan náà.